ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله هو نعم الوكيل فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم السوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم وألا تعلوا علي واتوني مسلمين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي جعل المساجد بيوته في الأرض وأحب البقاء إليه نحمده سبحانه وتعالى ونشكره على نعمه العظيمة وآلائه الجسيمة والصلاة والسلام على رسول الله محمد رسول الله صلى الله عليه وسلم وعلى أصحابه وجميع أتباعهم إلى يوم الدين وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. Akí Ọlọ́run Allah ọba tó dáyé tó dá aládàáyọwọ́ ọba tó dá gbogbo ohun tí ń bẹnu sánmà méjèèje àti gbogbo ohun tí ń bẹnu ilẹ̀ méjèèje àti gbogbo ohun tí ń bẹ lórí ilẹ̀ méjèèje àti àfonífojì rẹ̀. Akí Ọlọ́run lérí ọlá rẹ̀ a sì gbógo fún un lérí dídá àti yíyè àti títọ́ tọ́lọ́wọ́n bá ń tọ́ wa tọ́lọ́wọ́n bá sì ń rè wá ní gbogbo gbà tí ń fi gbogbo ọlá rẹ̀ fi kẹ́ wá tí ò jẹ́ kíyà ó jẹ wá ó ṣe ń tá máa jẹ ó sì ṣe ń tá máa mú ó ṣe lílọ wa bíbọ̀ wa nírọ̀rùn ó wá ṣe ibi tá máa lọ jọ́sìn fún fi gbàgbára ibi tá máa lọ jọ́sìn fún fi mọ̀nà ibi tá máa fi jọ́sìn fún fi mọ̀ tó dá àti tí ó dá. Ó gbáyè bẹ́ẹ̀ kalẹ̀ lórílẹ̀ ayé náà láyé tá ń pè ní àwọn ilé Ọlọ́run àwọn náà la kì síwájú nì
nínú ọ̀rọ̀ ọlọ́run ta sọ pé wa anal masajida lillahi fala tad'u ma'a Allahi ahada. وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. àtúrà ìkẹ́gẹ́ fún ànábì wa Muhammad صلى الله عليه ẹni وسلم. ọlọ́run ọba ránṣẹ́ tó ṣiṣẹ́ náà gẹ́gẹ́ bó ṣe yẹ. ànábì náà ló jẹ́ ká mọ̀ tí ń jẹ́ Islam. òun ló ṣe ọ̀nà Islam lọ́nà rọrùn fún wa. àwọn ẹni àná gbádùn Islam, àwa tòní à ń gbádùn Islam. tó bá tún dọ̀la kan tí ń bọ̀, àwọn tí Islam ò tún máa gbádùn látara Islam, ọlọ́run bá ti ṣẹ̀dá wọn kán máa wáyé lókù. ọlọ́run bá ń sọ fún anú àyàtà agbéjáde yìí pé wa anal masajida lillahi fala tad'u ma'a Allahi ahada. وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. ọlọ́run ni a ti ṣe ibi tẹ́ máa gbé, tẹ́ máa sùn, tẹ́ máa jí, bẹ́ẹ̀ bá lọ títí tẹ́ máa padà wá bọ̀ síbẹ̀. òun náà ni àyè ibùgbé ta fẹ́ nìkọ̀ọ̀kan yín, àtẹ̀ntó rẹ̀ǹtì ńlé, àtẹ̀ntó wà ní ara rẹ̀. ibùgbé ni ibùgbé máa jẹ́, ṣùgbọ́n mo á ṣẹ̀ṣà àwọn àyè kan tí ó jẹ́ lé tèmi ọlọ́run, tí ó jẹ́ bí tẹ́ẹ̀tì máa súnmọ́ mi, tí ó jẹ́ bí tẹ́ẹ̀tì máa pè mí, tí ó jẹ́ bí tẹ́ẹ̀tì máa rábàbà fún mi. àyà wá gedegbe lọ́tọ̀ tó ń júwe fún wa wípé àyè tẹ́ bá fi pèrè ọlọ́run ọba nì kò jẹ́ tèèyàn kan mọ́, ẹnìkan ò láṣẹ lórí ẹ̀ mọ́, kì í ṣe lé bàbá ẹnìkan mọ́. àyè ilẹ̀ máa fi porúkọ ọlọ́run ọba lọ́run fi sọ fún wa. وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. ọlọ́run wá fòfin lélẹ̀ wípé ilé tẹ́ bá ti pè lélẹ̀ tèmi ọlọ́run, ilé tẹ́ bá fi pèrè èmi ọlọ́run, kò sí nǹkan kan tẹ́ fẹ́ ṣe ń bẹ̀ máa tó kọjá kẹmọ́ jọ́sìn fẹ́mi ọlọ́run ọba níbẹ̀. ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa tẹ́ ẹ̀ mọ́ ń sábà gbọ́ wa ní Sunna TV, nílẹ̀ Sunna TV Yorùbá nílùú Benin, tí àwọn bàbá wa ọlọ́lá wa ní bàbá wa lápánlẹ̀ ní bàbá wa Alhaji Abdulrazak ọmọ Sefu Zakariya Super tó gbé kalẹ̀, àtòun àtàwọn ọmọ bàbá rẹ̀ Alhaji Musa, Alhaji Yakub, Alhaji Abdulmujib, Alhaji Abdulfatah, ìyàwó ajá Idiya àti gbogbo àwọn tó jẹ́ àbúrò lẹ́yìn wọn tí wọ́n gbé kalẹ̀ sórílẹ̀ Benin wípé káwọn fi ṣàǹfààní fọ́mọ aráyé. Sunna TV wá jẹ́ àyè kan tá a ti máa ń gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ níbẹ̀. àwọn bàbá wa tó gbé kalẹ̀, ọlọ́run mọ́sá mọ́ bá wa ṣàlékún ọlá wọn, àmín. kọ́lọ́run bá wa gùn wọ́n lẹ́mìí, kó lékún àlàáfíà wọn, àmín. kọ́lọ́run máa ṣamọ́nà wọn, kó sì máa bá wa dáàbòbò wọn, àmín. àtàwọn àti gbogbo àwọn olólùfẹ́ wọn yányán lérí àwọn bàbá tó bí wọn tó ti lọ, kọ́lọ́run bá wa kẹ́ wọn, àmín. ìyá tó bí wọn tó ti lọ, kọ́lọ́run bá wa kẹ́ wọn, àmín. lórí ìyá wa àgbà, ìyá wa lálùbáríkà tó lọ lẹ́nu jọ́mẹ́ta yìí, Alhaja wa Zakiya tó bí màmá bàbá wa Yakub, tó bí Alhaja wa India, ìyá náà ọlọ́run bá wa fọ̀rún kẹ́ wọn, àmín. ọlọ́run bá wa gẹ̀ wọ́n bá wa ṣe kún sinmi fún wọn, àmín. ṣe sàárè wọn alábàtà àlìjánná. àmín. gbogbo àwọn ìyá tó ti lọ síwájú, ìyá wa Alhaja Lanrewájú, ọlọ́run bá wa ṣe kẹ́ àwọn náà. àmín. gbogbo àwọn ìyá tó wá kù ńlẹ̀ yányán tí wọ́n jẹ́ ìyá àwọn ọmọ alálùbáríkà àwọn èyí tó kù ńlẹ̀, ọlọ́run bá wa gùn wọ́n lẹ́mìí, àmín. bá wa lékún àlàáfíà wọn, àmín. bá wa máa ṣètọ́jú wọn, àmín. wọ́n jẹ́ kan fẹ̀yìntì sunkún àwọn ọmọ kan ní gbogbo àwọn ọmọ tí wọ́n bí yányán. àmín. àwa ṣàdúrà fún gbogbo àwọn olólùfẹ́ wa tí wọ́n ń bá àwọn ètò iléeṣẹ́ Sunna TV, àwọn ọmọ ìyá wa lọ́kùnrin àti lóbìnrin tí wọ́n ń jẹ́ kóhùn àwọn ṣe é gbọ́, káwòrán àwọn ọmọ ṣe é wò, ọlọ́run bá lékún karama wọn, àmín. bá lékún àlùbáríkà wọn. àmín. àṣàdúrà gbogbo olólùfẹ́ Sunna TV yányán ní gbogbo tẹ́ tí ń gbóhùn wa tẹ́ tí ń wò wá, àmín. ọlọ́run má dọ̀la yín rú, àmín. ọlọ́run má dọ̀rọ̀ yín rú, àmín. má jẹ́ kọ́rọ̀ yín ó dàrú, ní máa padà sí ibú, ní máa padà sí ìgbàlá. àmín. gbogbo àwọn àfáà, gbogbo àwọn àìmọ̀ tí wọ́n ń gbé agbọ́nrin yìí kọjá ní gbogbo gbà, ọlọ́mọdé á sì wí, ọlọ́mọdé á sì sọ, àmín. mọ̀jẹ̀ á sì wá gbọ́. àmín. àyè kọ̀ọ̀kan tá a ti ń fi hánjọ́ sìn, ọlọ́run jẹ́ àmọ́ aróore bẹ̀, àmín. kátàrà ẹ̀ṣọ́ rere ayé, àmín. kátàrà ẹ̀ṣọ́ rere alkiyama, àmín. mọ̀jẹ̀ alùgbàdé ayé. àmín. àwa ń fàsìkò yìí ṣàdúrà fún bàbá wa ẹni ọ̀wọ̀, ẹni àpọ́nlé tọ́lọ̀ ní kó abẹ̀lú wa o, ìmáàmù wa láti ìlú Ọ̀fà táwọn ẹbí Yẹ̀rú Ọ̀kín tí wọ́n gbé wọlé. bàbá náà lọ́mọ alékún karama wọn, àmín. gbogbo àwọn ẹbí Yẹ̀rú Ọ̀kín náà tẹ kóra yín pọ̀, tẹ fẹ́ mọ fi sọ̀rọ̀ ẹbí, ọlọ́run jẹ́ bá ń bi tó lérè, àmín. ẹ jèrè láyé, ẹ jèrè lálìkíyàmọ̀. àmín. bàbá ìmáàmù àti kábíyèsí tó wá ṣe wá lálejò, ọlọ́run ọba o, ìwọ ló lẹ̀mí, ìwọ ló láfíà, ìwọ ló nífọ̀kànbalẹ̀, bá a jogún ẹ̀ fún wọn, àmín. gbogbo àwọn jàmáà tí wọ́n jọ wá látòkè délẹ̀. a wá padà sínú ọ̀rọ̀ wa tá a gbé wá lónìí, òun náà ni kí là ń pè ní mọ́sálásí, kí là ń pè lé ọlọ́run.
Wa fadluha. kí ni ọlá tó ní, kíkọ́ rẹ̀, kí lágbára tó ní, lílò rẹ̀, àti pé irú àwọn ta ní ó máa lò lé ọlọ́run tí ń jẹ́ mọ́sálásí. A bára wa sọ̀rọ̀ díẹ̀ nípa rẹ̀ ní ó dùn wọn básìkò bá ṣe gbà á láyè tó. Ọlọ́run sọ fún wa nú Al-Qur'ani pé wa annal masajida lillahi fala tad'u ma'a Allahi ahada. Wa annal masajida lillahi fala tad'u ma'a Allahi ahada. Ọlọ́run gbogbo ohun tẹ́ ẹ bá mọ̀ tán bá pè ní mọ́sálásí, ẹ lọ gbà pé kò sí nǹkan kan tẹ́ ẹ fẹ́ ṣe ń bẹ̀ mọ́ tó kọjá kẹ́ ẹ máa kírun níbẹ̀, tó kọjá kẹ́ ẹ máa gbààwẹ̀ níbẹ̀, tó kọjá kẹ́ ẹ máa kọ́ra yín lẹ́kọ̀ọ́ níbẹ̀. Gbogbo ohun tó bá ti mú ìjọsìn fún Ọlọ́run ọba dání lẹ́ẹ̀máa ṣe náwọn ilé tán bá fi péré èmi Ọlọ́run ọba, ẹ gbọ́dọ̀ wá nǹkan míì ṣe mọ́ lẹ́yìn rẹ̀. Fala tad'u ma'a Allahi ahada. Ibẹ̀ ni ọlá mọ́sálásí ti jáde, ibẹ̀ ló ti yàtọ̀ sí ilé tá a bá kọ́ lálọ́jà mẹ́wàá ni tó tún nísàlẹ̀ ní gbogbo ilé jìnnàmì tá a bá kọ́ tí ò bá ti mú ọkọ̀ mọ́sálásí dání kò lọ́lá tó mọ́sálásí lórí ilẹ̀. Káwá farabalẹ̀ káwá gbọ́ ọlá tí ń bẹ nínú mọ́sálásí tá a bá gbé kalẹ̀ tá a fẹ́ máa fi sin lọ́wọ́n ọba. Fadlul masajidi azimun fil Islam. Nínú ìsìlámù tá a wà yìí, tó bá jẹ́ pé ọ̀rọ̀ nípa ìsìlámù náà la fẹ́ sọ, ọlá tí mọ́sálásí ní, ọlá táwọn mọ́sálásí ní, ọlá tó ga ni. Mọ́sálásí àyèbí tá a ti ń kírun ní jẹ́ bẹ́ẹ̀, àyèbí tá a ti ń jọ́sìn ní jẹ́ bẹ́ẹ̀. Ọlá abẹ ó ti ga kọjá ń tá a lè fẹ́ àtàlẹ́ máa fẹ́ rúnròyìn níbi tọ́lọ́run bá gbọ́lá fún dé, níbi tọ́lọ́run bá gbógo fún dé, ó ga. Kaunuhu buyutallahi fil ardi. Àkọ́kọ́ ni pé àwọn ilé Ọlọ́run ọba ni, ilé Ọlọ́run ọba ni mọ́sálásí jẹ́ lórí ilẹ̀ tí gbogbo àgbáyé sì mọ̀ bẹ́ẹ̀ pé ilé tá a bá ti gbé kalẹ̀ yìí pé a mọ̀ sí náà bá ń bẹ̀ ilé Ọlọ́run ọba ni. Wa hiya marakizu li ibadatihi. Òun ni àkóríta kan tá a máa ṣe gbogbo ohun tí ń jẹ́ ìjọsìn fọ́lọ́run ọba níbẹ̀. Tó bá jẹ́ pé orúkọ ìjọsìn ni tá a fẹ́ ṣe bá mú dání, inú mọ́sálásí láti máa ṣe àkóríta gbogbo ohun tí ń jẹ́ ìjọsìn ni lọ́kan òjọ̀ kan, àgbàwẹ̀ ni, ayọ̀ zaka ni, akọmọlẹ́kọ̀ọ́ ni, gbogbo ohun tí ń jẹ́ àkóríta ìjọsìn pátá inú mọ́sálásí là á gbé ṣe. Wal bina'il mujtama'i. Ibẹ̀ náà la sì máa ń mọ àwùjọ èèyàn, ibẹ̀ náà là á máa ń sọ àwọn èèyàn dèèyàn. Àwọn ọmọ tó bá gọ̀ mọ́sálásí ni ó sọ ọ̀dọ̀ ọmọ ọlọ́gbọ́n, àwọn ọmọ tí ò ríran mọ́sálásí ní sọ ọ̀dọ̀ ọmọ tó ríran. Gbogbo ohun tí ń jẹ́ àwùjọ mùsùlùmí tá a fẹ́ gbé sókè, tá a fẹ́ sọ di nǹkan tó ga, mọ́sálásí náà ni a ti ṣe gbogbo ẹ̀yán yán. Wa maraji'ul ilmi. Gbogbo ohun tí ń jẹ́ ìmọ̀ nípa Islam, gbogbo ohun tí ń jẹ́ ìmọ̀ àgbáyé tá a fi ṣàǹfààní tí ó máa wúlò fún wa, mọ́sálásí náà láyé ẹ̀ tá a gbọ́dọ̀ gbé máa kọ́. Wa da'watil islamiyya. Àti gbogbo ohun tí ń jẹ́ ìpèpè lọ sójú ọ̀nà Ọlọ́run pé a fẹ́ fi Ọlọ́run ọba yé àwọn èèyàn, a fẹ́ ṣàlàyé tá lọ́lọ́run fún wọn, ọ̀nà ọ̀là àgbà súnmọ́, ọ̀nà ọ̀là àgbà ṣe ń tó fẹ́, ọ̀nà ọ̀là àgbà jìnnà sí gbogbo ohun tọ́lọ́run bá kọ̀. Ìpèpè sójú ọ̀nà Ọlọ́run ọba lápapọ̀, mọ́sálásí láyé rẹ̀, ibẹ̀ náà ni ibùgbé rẹ̀ yányán. Wa takfirul khataya. Ọlọ́run tó wá gbé fún mọ́sálásí ni pé bí àwọn bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ tó bá dé mọ́sálásí yóò rà foríjì níbẹ̀, yóò rí ìyọ́nú Ọlọ́run ọba níbẹ̀ níbi gbogbo ohun tó bá ṣèṣe. Lára àwọn iṣẹ́ tó fẹ́ máa ṣe, lára àwọn ọ̀nà tó fẹ́ máa gbà, àforíjì ó sì máa tọ́ sí lókùnbà tó bá yẹ pé mọ́sálásí ló wọ̀. Wa yarfa'u darajati liman yartaduha wa yabniha. Yóò máa wá jẹ́ àgbéga lórí àgbéga fẹ́ni tí bá ń kọ́ mọ́sálásí, àtẹ̀ntí máa ń lo bẹ̀, àtẹ̀ntí máa ń pààrà bẹ̀. Gbogbo ìgbà tá a bá ń pààrà mọ́sálásí, gbogbo ìgbà tá a bá ń kọ́, gbogbo ìgbà tá a bá ń lọ, tá a bá ń bọ̀, tá a ń ṣàbójútó rẹ̀, tá a jẹ́ kó dọ̀tí, tá a jẹ́ kábùkù kan mọ́sálásí, yóò máa jágbéga fún gbogbo orú àwọn ẹni tí bá ń rìn bẹ́ẹ̀ nínú ọlá tọ́lọ́run bá fún mọ́sálásí ìní òní. Wa tu'addul masajidi markazun li jami'il muslimin. Mọ́sálásí tá a bá gbé kalẹ̀ tá a bá pè ní mọ́sálásí, ó ti di àyè ẹ̀kọ́ ńlá fún gbogbo mùsùlùmí àgbáyé. Bí ara Indonesia wá Benin tó bá dé mọ́sálásí, ó ti dọmọ Benin. Bá ara Amẹ́ríkà bá wá Benin tó bá dé mọ́sálásí, ó ti dọmọ Benin. Gbogbo mùsùlùmí àgbáyé tó bá ti gbórúkọ mùsùlùmí dání, ibẹ̀ náà ni àyè wọn, ibẹ̀ náà ni ilé wọn, ibẹ̀ náà ni wọ́n ti máa mọ ìmọ̀, ibẹ̀ náà ni wọ́n ti máa mọ tó dáa, ibẹ̀ náà ni wọ́n ti máa mọ tí ò dáa. Wa tawhidi sufufihim. Mọ́sálásí náà la ti ń kó sáfù mùsùlùmí pọ̀ tá à ní ṣe ẹ̀yàmẹ̀yà níbẹ̀. Èèyàn lè máa ṣe ẹ̀yàmẹ̀yà nílé ẹ̀, ó lè máa ṣe ẹ̀yàmẹ̀yà ládùúgbò, àmọ́ tí nǹkan bá ti gbé ọ mọ́sálásí,
àti dọmọ bàbá kan náà àti dọmọ ìyá kan náà ìsìláàmù ti so wá pọ̀ lábẹ́ àwọn ọ̀rọ̀ ọlọ́run lóòràn tó sọ bẹ́ẹ̀. wa ta'ziz ar-rawabit al-akhawiyyah baynahum. tàbá ń fẹ́ kí àsopọ̀ ìjọ́mọ ìyá wa kó rinlẹ̀ dáadáa mọ́sálásí náà la gbé kalẹ̀ àsopọ̀ tó jẹ́ pé yóò já àsopọ̀ kan tó lágbára tàbá sọ pé ó yá tí gbogbo àjọ máa dáhùn pọ̀ tàbá sọ pé ká lọ tí gbogbo àjọ máa lọ pọ̀ tàbá sọ pé ká bọ̀ tí gbogbo àjọ máa bọ̀ pọ̀ gbogbo ohun tó fẹ́ jà wá lógun gbogbo ohun tó fẹ́ bá gbé wá làbá wa mọ́sálásí náà láti jókòó lákọ̀ fún ọ̀yàn pé báyìí ló yẹ báwo ṣe ká máa rìn ní bí ó ṣe yẹ ká rìn ní. wa tustakhdamu al-masajid lin-nashri ad-da'wati wat-ta'limi al-islamiyya. tẹ́ bá wo gbogbo ohun tí ń jẹ́ mọ́sálásí òun náà ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n gbá mú láti lè máa pín ìpèpè ká ta ló fẹ́ lọ sílùú báyìí lọ pèpè sójú ọ̀nà Ọlọ́run ta ló fẹ́ lọ sáyè báyìí lọ pèpè sójú ọ̀nà Ọlọ́run ibẹ̀ ni wọ́n ti kọ́ wọn pé nǹkan báyìí ló kàn tẹ́ ẹ̀sọ́ tẹ́bádé báyìí nǹkan báyìí ló kàn lẹ́ẹ̀ṣẹ̀ tẹ́bádé báyìí tustadamul masajid linasri da'wa al-islamiyya a máa mú mọ́tíláṣí láyè tá a máa fi fán ìpèpè ká báyìí la máa ṣe báyìí la máa ṣe tẹ́kọ̀ọ́ oríṣiríṣi a máa wáyé ní mọ́tíláṣí. wa tahfidhul Qur'an. ibẹ̀ náà la sì máa ń dá àwọn ọmọ jókòó láàdá àwọn obìnrin jókòó láàdá àwọn ọkùnrin jókòó láti lè máa kọ́ wọn ní báwo ni wọ́n ó ṣe máa hálù Kùránì iṣẹ́ tí ń bẹ lábẹ́ mọ́sálásí pọ̀ ibẹ̀ náà láti gbé àwọn ọmọ jókòó ẹ̀ka láti súra báyìí lọ báyìí ẹ̀ka láti súra báyìí lọ báyìí ibẹ̀ náà láti máa kọ́ àwọn ọmọ díẹ̀ títí tí wọ́n fi di tí wọ́n káwọ́ dídá Kùránì sórí. wa tanshiyatu salihah. ibẹ̀ náà ni àwọn ìran tó dáa wọ́n máa dìde àwọn ìran tó dáa nínú àwọn ìran tó lálùbáríkà mọ́sálásí náà láti máa gbé wọn dìde tó ṣe pé táwọn kan bá lọ yóò tún máa ka àwọn kan ìdárayá tó pé mọ́sálásí ló wà ìdìde ìdùnnú mọ́sálásí náà ni gbogbo ẹ̀ yóò ti máa wáyé. wa maghfiratu dhunubi wa raf'u darajat. tàbá ń wá kọ́lọ́hún bá ṣàforíjì ẹ̀ṣẹ̀ wa tàbá ń wá kọ́lọ́hún bá yọ́nú sí wa tàbá ń wá kọ́lọ́hún bá ṣe wá lẹ́ni gíga mọ́sálásí náà ni Ọlọ́run bá kó gbogbo ẹ̀ sí tó ṣe pé bí àwọn bá ti wọ mọ́sálásí òun náà yóò tún máa rí pé ibi tóun dé yìí àyè ìfọkànbalẹ̀ ni àyè ìdùnnú ni àyè ibi tẹ́ṣẹ̀ tòun ó ti máa dínkù ni àyè ibi tóun ó ti máa dẹni gíga lọ́dọ̀ Ọlọ́run ibẹ̀ lòun dé yìí. wa yartaqi Allahu ta'ala bil muslimi alladhi yartadu al masajidi. lára mọ́sálásí náà ni mùsùlùmí ti bá ń pààrà mọ́sálásí tí ń lọ tí ń bọ̀ lára mọ́sálásí náà ni ó ti dẹni gíga ni ó ti dẹni iyì ni ó ti dẹni àpọ́nlé tẹnikẹ́ni yóò máa ṣàgbéga fún lọ́lá aṣẹ́ tó bá wà ní mọ́sálásí tí bá ń ṣe lọ́lá ìgbésẹ̀ dáadáa tí bá ń ṣe ní mọ́sálásí yóò dẹni yìí yóò dẹni àpọ́nlé yóò dẹni gíga nínú ìgbésẹ̀ ayé. wa yukaffiru al-khuta ilayhi. bẹ́ẹ̀ náà ni gbogbo ìgbà tá a bá ń gbé ìgbésẹ̀ kọ̀ọ̀kan tá a ń lọ sílé Olúwa Ọlọ́run máa fi pẹ̀ṣẹ̀ wa rẹ̀ ní iye ìgbésẹ̀ tá a bá gbé láti ilé wa ni àbí láti ibì kan ni àbí láti àdúgbò kan sádúgbò kan tá a bá fi ń tẹ̀ ẹ́ lọ sí mọ́sálásí lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n sì máa ṣe pẹ̀ṣẹ̀ rẹ́ fún wa pé ẹ̀ṣẹ̀ báyà tì nínú lágbájá báyìí nǹkan báyìí ò sí lọ́rùn àmọ́lẹ́ṣẹ̀ o mọ́sálásí ni agbé gbogbo ẹ̀ la ṣàfitì ẹ̀ sí. wa yakunu dhalika ribatan lahu yamhu Allahu bihi al-khataya. èyàn Ọlọ́run bá sọ di irinṣẹ́ èyàn náà lọ́lọ́run bá sọ di ọmọ ogun tá a fi pẹ̀ṣẹ̀ rẹ́ lọ́la lílọ tí ń bọ̀ lójú ọ̀nà mọ́sálásí gbogbo ohun tí ń jẹ́ṣẹ́ rẹ̀ á sì máa parẹ́ á sì máa tara bẹ̀ sọ́dọ̀ èèyàn gíga. wa yarfa'u darajati ajrun wa thawabun azim. gbogbo bàtà bá ń pẹ̀ṣẹ̀ rẹ̀ nì kò ní jẹ́ pẹ̀ṣẹ̀ rẹ̀ nìkan á tún máa kọ ládàá fún pé lágbájá ládàá rẹ̀ ti di ẹ báyìí ládàá rẹ̀ ti di ẹ báyìí yóò wá sun débi pé yóò àgbẹ̀ ẹ̀san tó ga lọ́dọ̀ Ọlọ́run kò sẹ́san kan tó ga lọ́dọ̀ Ọlọ́run tó kọjá àlìjánná rẹ̀ àlìjánná onídẹ̀ra bẹ́ẹ̀ ni kọ́lọ́run ṣe ń gbogbo àwa tá a bá ka mọ́sálásí kún tá à ń lọ tá à ń bọ̀ lórí ẹ̀. warada fil ahadisi sahiha anna man bana lillahi masjidan walau kana sagiran bana Allahu lahu baytan fil janna. ó wá nínú ẹgbàá ọ̀rọ̀ lórí ìrànràn lọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa ẹ̀yin náà ẹ̀wọ̀ gbogbo látàkà lára mọ́sálásí ẹ̀wọ̀ gbogbo nǹkan yìí gbogbo nǹkan àpọ́nlé ta gbọ́ pé Ọlọ́run bá gbé kalẹ̀ sí mọ́sálásí ǹjẹ́ tó wá já sí pé awárẹ́ nìkan tó kọ́ mọ́sálásí tí wọ́n ń rí gbogbo àǹfààní ìpèpè sójú ọ̀nà Ọlọ́run tí wọ́n ń há Kùránì níbẹ̀ tí wọ́n ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ níbẹ̀ tí wọ́n ń ṣe wáàsí níbẹ̀ tí wọ́n ń pe àwọn èèyàn sákèésí Ọlọ́run ni ẹ wá wò ẹni tó bá mọ̀ọ́mọ̀ jẹun ṣẹ́kù ẹ wá wo gbogbo ẹni tó bá ronú kàn pé tó ládùúgbò wa kò sí mọ́sálásí nílùú báyìí kò sí mọ́sálásí
lágbègbè kan kò sí mọ́sálásí ó wá gbé kalẹ̀ ní gbogbo ohun tá a sọ yìí ń ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n múra ogun tó dáa fún àwọn mùsùlùmí níbẹ̀ wọ́n ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ níbẹ̀ wọ́n ń fọ̀nà mọ́ wọn níbẹ̀ ẹni tó wá lọ gbérù lé bẹ́ẹ̀ kalẹ̀ kò sí nǹkan kan fún kó tó kọjá wípé kọ́lọ́hún sọ di bàbá àlìjánná tó bá jọkùnrin kò sí nǹkan kan tó kù fún tó kọjá pé kó jẹ́ ìyá àlìjánná àbí kó jẹ́ sàmárì àlìjánná tó bá jẹ́ pé ó kọ bó tilẹ̀ òkí mọ́sáàsì náà kéré tó bó tilẹ̀ òkó tóbi tó bá ti gbé kalẹ̀ ló kọ mọ́sáàsì pé eléyìí kì í ṣogún tọmọ kan ó jẹ eléyìí kì í ṣogún tíyàwó kan ó jẹ eléyìí kì í ṣogún tára àdúgbò kan ó jẹ ogún gbogbo mùsùlùmí ni tí ó máa wá láti gbá àgbòrò táwọn máa wá sí ọlọ́wọ̀n bá níbẹ̀ òun ni mo gbélé kalẹ̀ fún bàná ńlá hòláhò bẹ́ẹ̀ tàn fil janna. ọlọ́ni irú èèyàn bẹ́ẹ̀ alìjánà onídẹ̀ẹ́ra aláàfisàn lẹ́sàn rẹ̀ alìjánà tó dáa tí ó jẹ́ alìjánà dùnú náà láàfisàn rẹ̀ tó bá kọ́ mọ́sáàsì kalẹ̀ fọ́lọ́wọ́n bá tó gbé kalẹ̀ tí ó máa ṣèrègùn lórí ẹ̀ tó gbé kalẹ̀ tí ó máa ṣe mọ́tòmọ́tò lórí ẹ̀ tó gbé kalẹ̀ wípé ẹ̀yin mùsùlùmí ẹ máa jàǹfààní ń bẹ̀ ẹ máa fi jọ́sìn fọ́lọ́run bá ń bẹ̀ tó bá ti gbé kalẹ̀ bẹ́ẹ̀ bana làhùlàhù bẹ́ẹ̀ tàn fil janna. kẹtẹ tó bá ti kó láyé báyìí aljanna náà ni yóò sì wọ́n wọlé kan náà. wa hunaka thalathatu masajid laha makanatun khassa. gbogbo mọ́sálásí láyé wọn wá nípò kan náà ká gbọ́ dáadáa torí pé ọlọ́run ọba ló ṣe é bẹ́ẹ̀ mọ́sálásí ni mọ́sálásí ó máa jẹ́ ṣùgbọ́n gbogbo ẹ̀ ò ní ọlá kan náà ọlá mọ́sálásí jura wọn lọ lẹ́yìn àwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta tá a fẹ́ kà yìí gbogbo mọ́sálásí tó kù lágbàáyé lájọ ní ọlá kan náà lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta tọ́lọ́run bá àti ànábì rẹ̀ ṣàlẹ́ṣà nìkan ló lọ́lá ju gbogbo àwọn mọ́sálásí tó kù lọ àwọn náà láàrin ara wọn ọ̀kan tún ní ọlá jù kan lọ. wa fadilun mutafadili. wọ́n ní ọlá lọ́tọ̀ọ̀tọ̀ tán fi jura wọn lọ àmọ́ lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta gbogbo mọ́sálásí kò bá jẹ́ ti Kánò kò bá jẹ́ ti Mìsírètè kò bá jẹ́ ti bìkan mọ́sálásí wọ̀nyí gbogbo tó yàtọ̀ sí gbogbo mẹ́tẹ̀ẹ̀ta tá a fẹ́ kà yìí ọlá kan náà ni gbogbo wọn ní àmọ́ gbogbo mẹ́tẹ̀ẹ̀ta tá a fẹ́ kà yìí pẹ̀lú bọ́n ṣe lọ́lá jura wọn lọ tó pẹ̀lú bọ́n ṣe lọ́lá ju gbogbo mọ́sálásí lọ lágbàáyé tó àwọn náà láàrin ara wọn Ọlọ́run tún gbọ́lá fọ̀kan jù kan lọ àkọ́kọ́ mẹ́ẹ̀. Masjidul Harami fi Makkatal Mukarrama. mọ́sálásí Harami Maka ọba àwọn mọ́sálásí nìyẹn ọ̀gá àwọn mọ́sálásí nìyẹn mọ́sálásí ń bẹ ń lù Maka kì í ṣe tàwọn àdúgbò tá ń lọ kì í ṣe Ben Laden bẹ́ẹ̀ ni kì í ṣe ti Taisir mọ́sálásí Haramu gangan ti Kaaba ń bẹ ń bẹ òun lọ bá gbogbo àwọn mọ́sálásí lọ́la ọlá tọ́lọ̀ wọn bá gbé síbẹ̀ kí lọ́lá náà. wa afdaluha wa salatu fihi mudha'afatun bi mi'ati alifi salatin fi ma siwa. bí wọ́n bá lọ kírun jàmáà kan níbẹ̀ wípé ìrun wákàtí àyílà bá ẹ níbẹ̀ àbí alásàrí bá ẹ níbẹ̀ Ọlọ́run ní 100,000 ní ládá tọ́lọ́run bá fi yàtọ̀ sí mọ́sálásí mìíràn nínú gbogbo mọ́sálásí àgbáyé tó bá lọ kírun jàmáà níbẹ̀ tó jẹ́ pé ìrun báyìí ní mọ́sálásí haramu ti lu Maka àsọtàdúgbò tó bá ti jẹ́ haramu ti Maka ìyẹn lẹ́yìn àfà lẹ́ẹ̀mọ̀ àṣàlàyé fáwọn èèyàn pé gbogbo mọ́sálásí ní haramu ní rárá haramu ti Maka tó bá lọ kírun níbẹ̀ ìrun 1,000 ládá ló máa gbà bimi'ati alifi salatin fi ma siwa. ibi tó ti yàtọ̀ sí gbogbo mọ́sálásí mìíràn nìyẹn ẹ̀rí bẹ́ẹ̀ gbogbo mọ́sálásí mìíràn mọ́sálásí yẹn 1,000 àbí 100 bimi'ati alifi salatin 100 lọ́nà 1,000 òun ni ládátá àgbà níbẹ̀ tó fi yàtọ̀ sí gbogbo mọ́sálásí tó kù lẹ́yìn ẹ̀. wa huwa baytullahi allazi yashhadu ilayhi rihal. ilé Ọlọ́run yẹn nìkan náà la lè gbéra pé a fẹ́ lọ bẹ̀ wò Ọlọ́run bá yọ̀ǹda pé tó bá ń bẹ tálàáfíà bá ń bẹ tí ó ráyè wọkọ̀ lọ kó lọ kírun níbẹ̀ wọkọ̀ lọ kó lọ jọ́sìn fọ́lọ́run bá níbẹ̀ lọ́lá oore ńlá tọ́lọ́run bá gbé síbẹ̀ ẹ̀ṣà ni kò sí mọ́sálásí kan tá a lè wọkọ̀ lọ lọ́wọ́ ó lè wà ní ìrìn àjò kírun bá ẹ kó lọ kírun mọ́sálásí kan àmọ́ kò fẹ́ màmá wípé a fẹ́ wọkọ̀ lọ kírun lọ jọ́sìn àṣelẹ̀tọ̀ fún pé kò wọkọ̀ lọ mọ́sálásí haram àkọ́kọ́ nìyẹn. wàtháni masjidun nabiyyi fil madinatil munawwara. ẹlẹ́ẹ̀kejì náà mọ́sálásí tó tún lọ́lá lórílẹ̀ ayé òun ni mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ti ń bẹ lu Madina haram Madina tí gbogbo àmọ́ sábà dé sí ni níbi tí sàárè ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wà Ọlọ́run tún gbóhùn náà ga pẹ́ẹ́lí. wàhúwà thani afudolul masajidi. òun náà ni mọ́sálásí kejì tá a tún lè wọkọ̀ lọ lọ́bẹ̀ wò
tá a tún lè wọkọ̀ lọ lọ́jọ́sìn níbẹ̀ mọ́sálásí kejì ní kí n ládàá rẹ̀. wa salatu fihi khairun min alifi salati fima siwa. ọlọ́run wá fa ìlágbára tiẹ̀ wálẹ̀ díẹ̀ sí ti mọ́sálásí Mẹ́kà pé tá a bá kírun níbẹ̀ á gba 1000 kan ládàá tí fi ń yàtọ̀ sí gbogbo mọ́sálásí tó ṣẹ́kù lórílẹ̀ ayé. ẹni bọ́lá wọn bá ṣe tó mọ́sálásí tí ń bẹ nílùú Mẹ́kà lọ bá gbogbo wọn. ìmìyàtí alifin 100,000 òun ni ti mọ́sálásí Mẹ́kà ó wá sọ̀kalẹ̀ sọ́dọ̀ tànábì wa Muhammad ó ṣe òun ní 1000 kan lágbà yàtọ̀ sí gbogbo mọ́sálásí tó kù. wasalithu ẹlẹ́kẹ̀ẹ́ta almasjidul aqsa òun náà ni masjidul aqsa tí ń bẹ ní Makdis tí ń bẹ ní Palestine mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Isra wal Miraj lọ sí sámà lọ́dọ̀ Ọlọ́run agbé òun náà sókè fún gbogbo mọ́sálásí tó kù lágbàáyé wípé wọ́n máa gba 105 kọ́. wa huwa thalisul masajidil mutafaddila allati yashuddu ilayhi rihal. nínú mọ́sálásí àtúnlẹ̀ wọkọ̀ lọ́bẹ̀ wò lọ́jọ́sìn fọlọ́wọ́n bá níbẹ̀ òun ní mọ́sálásí Kúdùsù tí ń bẹ ń lo Palestine kọ́lọ́mbà wa dá padà yányán kọ́lọ́mbà wa fún àwọn mùsùlùmí òmìnira bẹ̀ yányán ká lè máa jọ́sìn jàmọ́ bàbá ti á padà wá àmọ́ wá padà wá lérí àlàyé tí ń bẹ lábẹ́ mọ́sálásí náà kọ̀ọ̀kan ká tó máa tẹ̀síwájú náà ọ̀rọ̀ wa Ọlọ́run ọba o ìwọ ló kọ́ mọ́sálásí ṣe ilẹ̀ ayé mọ́ bá ṣèdáàbòbò ẹ̀ mọ́ ṣèdáàbòbò wọn tí bá ń tọ́jú bẹ̀. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látòrí Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa sunna. wa huwa thalithul masajidil mufaddalati allati yashuddu ilayha rihal. gẹ́gẹ́ bá a ṣe ń bọ̀rọ̀ wa bọ̀ wípé nǹkan jura wọn lọ lórílẹ̀ ayé àwọn ilé Ọlọ́run gan jura wọn lọ lórílẹ̀ ayé nínú àwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta ta yọ̀ǹda fún anú Islam pé a lè rìnrìn àjò lọ lọ́bẹ̀ wò. Masjidil Aqsa mọ́sálásí àwa mùsùlùmí tí ń bẹ nílẹ̀ Palestine ní Kudus òun náà ni mọ́sálásí kẹta ta tún padà gbọ́lá fún pé bọ́lọ́run bá ní kírun báyàn níbẹ̀ irun àyílà bá ń bẹ ní alásàì ló bá ń bẹ ní magrib ló bá ń bẹ ní tó bá bá wọn kí. wa tu'addu salatu fihi afdalu min khumsumiyati salati fima siwa. bọ́lọ́run bá ní kárí irun kí níbẹ̀ wọ́n á fún wa ní 105 oúnjẹ ìdajì ti Madina. Allahu Akbar. wọ́n á fún yín 105 ní ládá tó fi ń yàtọ̀ sí gbogbo mọ́sálásí tó kù lórílẹ̀ ayé àwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta ni òun náà lọ́lọ́run bá gbọ́lá fún àmọ́ pé àwa gbéra pé mọ́sálásí kan ń bẹ níbì kan mọ́sálásí kan ń bẹ níbì kan a fẹ́ lọ sin Ọlọ́run bá níbẹ̀ èèwọ̀ ni nínú Islam ó lè débẹ̀ kírun bá ń bẹ̀ kó kírun ká fa balẹ̀ gbọ́ àlàyé dáadáa àmọ́ àwa wọkọ̀ nílé adìbálísì wa amú oúnjẹ tá a fẹ́ jẹ àwa gbọ̀nà bìkan lọ pé a fẹ́ lọ jọ́sìn ní mọ́sálásí yẹn kò dáa nínú Islam mẹ́tẹ̀ẹ̀ta yìí tá a ṣàlẹ́ṣà nínú Islam nìkan lọ́lọ́run bá yọ̀ǹda fún wa pé a lè wọkọ̀ lọ ká lọ́bẹ̀ wò. wa fadlul masjidil aqsa laha fadlun azim. mọ́sálásí Aqsa tá wá ń sọ yìí tó jẹ́ ti ilẹ̀ Palestine ó tún ní ọlá tó pọ̀ ọlá tó ga ń bẹ fún gẹ́gẹ́ bá a ṣe rí ka nínú tírà lọ́dọ̀ àwọn olùmọ̀. wa qad sa'ala Sulaiman ibn Dawud alayhi salam rabbahu. Suleiman ọmọ Dáúdà Ànábì wa Suleiman ọlọ́lá ni ó bẹ Ọlọ́run ọba rẹ̀ lẹ́ni tí ń sọ báyìí pé. an yakuna lahu hukmun yuwafiqu hukmahu wa mulkun la yanbaghi li ahadin ba'dahu. abada ó ń tọrọ ọ̀dọ̀ Ọlọ́run ọba wípé gbogbo ìdájọ́ tó ń bá ṣe níbẹ̀ gbogbo ohun tó ń bá béèrè nínú mọ́sálásí yẹn lọ́dọ̀ Ọlọ́run ọba kó máa ṣe déédéé ntọ́lọ́run ọba ń fẹ́. Allahu Akbar. Suleiman ọmọ Dáúdà ibẹ̀ ló gbé bèrè ọlá lọ́dọ̀ Ọlọ́run pé wọ́n Ọlọ́run gbogbo ohun tí n bá ṣe ń dájọ́ ń bí jẹ́ ọmọ àṣẹ déédéé ìdájọ́ tìwọ́ Ọlọ́run tọrọ bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run sì fún.
وأن يخرج الله من يأتيه مصليا من ibẹ̀ ló gbé tọ́ خطيئته lọ́dọ̀ Ọlọ́run ibẹ̀ ló gbé tọ́ lọ́dọ̀ Ọlọ́run pé wọ́n Ọlọ́run o gbogbo ọlá tó bá dá mi gbogbo ògo tó bá fún mi gbogbo àpárí tó bá fún mi má jẹ́ kẹ́nìkan tó rírọ ọlá náà lò bẹ́ẹ̀ mọ́ lẹ́yìn mi. Allahu ó sọ Akbar. fọ́lọ́run Ọlọ́run sì ṣe bẹ́ẹ̀ Allahu ibo ló gbé Akbar. tọrọ òun náà ni mọ́sálásí Kudus ní Palestine tá à ń sọ yìí. Allahu ó wá ń sọ sérí ẹ̀ wípé ìwọ Ọlọ́run o gbogbo ẹni tó bá bẹ àyè yìí wò مصليا tí ó wá kírun níbí من خطيئته jẹ́ kó jáde pẹ̀lú gbogbo ohun tí ń jẹ́ṣẹ̀ rẹ̀ lọ́rùn kọ́lọ́n bá yáfi ẹ̀. كيوم ولدته أمه ó dà gẹ́gẹ́ bí ọjọ́ tí ìyá rẹ̀ bí wáyé tí ò lẹ́ṣẹ̀ kan lọ́rùn ẹni tó bá rìnrìn àjò pé tó mo fẹ́ lọ yan náfìlà ní mọ́ṣáláṣí Kudus àbí tí irun jàmáà bá níbẹ̀ tí ó bá yẹ jáde kó nínú mọ́ṣáláṣí yẹn má jẹ́ ó lẹ́ṣẹ̀ kan lọ́rùn mọ́ níjọ́ tí Suleimana tọrọ ọlá tó tọrọ àgbéga lọ́dọ̀ Ọlọ́run pé irú ọlá tọ́lọ́run fẹ́ fóun yìí kó má fẹ́ nìkan má lẹ́yìn tóun ìjọ náà ló tọrọ àdúrà bẹ́ẹ̀ fún gbogbo ẹni tọ́lọ́run bá ní kí irun bá ní mọ́ṣáláṣí náà. وأما فضل بناء المساجد وتعميرها. àwa ń lọ ibi tó ṣe kókó الله أكبر. àwa ń lọ ibi tó ṣe pàtàkì lára mọ́sálásí kíkọ́ àti wá kọ́ mọ́sálásí kalẹ̀ ọlá ńlá ńlá ní àgbékalẹ̀ pẹ̀lú owó ara wa ní àbí àparapọ̀ tá a fi kọ́ ni abẹ́nìkan ló tiẹ̀ sọ pé tọ́ ilé mi yìí ẹ bá mi yí dà sí mọ́sálásí àti rí ẹni tó yí lè sinamá dà sí mọ́sálásí nílùú wa rí tí mọ́sálásí yẹn sì já gbàyanu ńlẹ̀ wa lónìí bẹ́ẹ̀ la ṣe ni àbí aralẹ̀ lódìdí àbí awábì kan tá a gbé nǹkan kalẹ̀ pé yóò máa jẹ́ mọ́sálásí ọlọ́run ni wọ́n ń bẹ fún mọ́sálásí kíkọ́ ọlọ́run ni wọ́n ń bẹ fún gbogbo àwọn tí bá ń lo bẹ̀ ọlọ́run ni wọ́n ń bẹ fún àbójútó bẹ̀ ọlọ́run ni wọ́n ń bẹ fún gbogbo báwo ni kò ṣe ní gbó báwo ni ò ṣe ní máa dọ̀tí báwo ni ò ṣe ní máa rùn báwo ni gbogbo ètò ó ṣe máa lọ ní mọ́sálásí tí ìmáàmù yóò máa ra ẹ̀ ní ìmáàmù táwọn dàdá ni ó mọ̀ra wọn ní dàdá ni tí gbogbo àwọn tí wọ́n mójútó mọ́sálásí wọ́n máa mójútó mọ́sálásí àwọn tí ń náwó mọ́sálásí gbogbo ẹ̀ ó máa lọ tágbọ̀ yóò wà ní mọ́sálásí ọlọ́run ní bẹ fún. لها فضل عظيم. ọlá tó ga lọ́lọ́run bá gbé kalẹ̀ fún. قال تعالى. ọlọ́run bá ń sọ fún anú alukurani. إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلى الله فعسى أولئك أن يكونوا من المهتدين. àyà yìí lójúwe irú àwọn ìran èèyàn tá a máa bá ní mọ́ṣáláṣí. Allahu Akbar. mọ́ṣáláṣí Ọlọ́run kì í ṣe lé kùndárù kì í sì ṣe lé jàgídíjàgan kì í ṣe lé ìjà tóhun kan yóò máa lọ kè níbẹ̀ lẹ́yìn òun Ọlọ́run. Allahu Akbar. kì í ṣàyè kan tá a máa wá lọ jà lásọdílé ọ̀tẹ̀ tá a máa ṣọ̀tẹ̀ níbẹ̀ Allahu Akbar. tí dàdá ni ò ní fẹ́ràn ìmáàmù rẹ̀ àfa tẹ̀síìrì ó máa lòdì sí ìmáàmù rẹ̀ ìmáàmù ó máa lòdì sí àwọn jàmáà rẹ̀ tí gbogbo ẹ̀ ó máa lọ bákan táwọn kọ̀mítẹ́ òjò ọlọ́tẹ̀ ìmáàmù Ọlọ́run ní iná máa ya'muru masajid Allah. àwọn tí ó máa lo mọ́ṣáláṣí àwọn tí ó máa kọ́ mọ́ṣáláṣí àwọn tá a gbàṣẹ mọ́ṣáláṣí lé lọ́wọ́ àwọn tí ó máa darí mọ́ṣáláṣí mana amana billahi àwọn tọ́lọ́run bá yóò jẹ́rìí sí ìmánì wọn ni àwọn tí ìmánì wọn yóò dúró déédéé kí là ń pè ní ìmánì àwọn tí gbàgbọ́ wọn yóò fẹsẹ̀ rinlẹ̀ wọ́n láníyàn wípé tọ́lọ́run làwọn fẹ́ ṣe láì wo ẹnìkankan tí gbólóhùn tí ó máa jáde lẹ́nu wọn ni pé bismillah ibadina lánàbọ̀gẹ́ sí wàláhì wọ́n mọ̀ pé ọlọ́run náà lọ́lọ́run lọ́dọ̀ tàwọn gbogbo nǹkan bá fẹ́ ṣe mọ́ṣáláṣí tó tọ́lọ́run ni ọlọ́run nìkan ló lẹ̀san rẹ̀ irú àwọn èèyàn bẹ́ẹ̀ la gbé kọ́kọ́rọ́. innama ya'muru masajida Allahi man amana billahi wal yawmil akhir. ọlọ́run gbogbo ẹni tó bá fẹ́ máa lo mọ́ṣáláṣí àbí gbogbo ẹni tó bá jẹ́ láṣẹ ní mọ́ṣáláṣí kí wọ́n tún ìmánì wọn ṣe ìgbàgbọ́ wọn kí wọ́n tún ṣe kí wọ́n mọ̀ pé tó ń táwọn ń ṣe yìí àwọn ń ṣe nítorí tọ̀run ni kì í ṣe nítorí tayé eré bẹ́ẹ̀ ọ̀run làwọn gbé bẹ́ẹ̀ rí tán bá ti gbé dání bẹ́ẹ̀ ẹ rí i pé wọ́n ṣàbójútó mọ́ṣáláṣí dáadáa. wal yawmil akhir. wọ́n sì mọ̀ pé tán bá gbé àwọn dìde ńjọ́ kẹyìn pé báwo lẹ ṣe lo mọ́ṣáláṣí tá a gbélé yín lọ́wọ́ wọ́n rọrọ̀ sọ lórí ẹ̀. wa aqama as-salat. káwọn jẹ́ nìkan tó jẹ́ pé nítorí ìrun kíkí ni wọ́n wà níbẹ̀ nítorí kí wákàtí wọn má bọ̀ la fi gbé wọn síbẹ̀ ìmáàmù torí kí wákàtí mọ́ṣáláṣí ó má dàrú lérí ọwọ́ yín dàdáni torí kí mọ́ṣáláṣí kí wọ́n dàrú lérí ọwọ́ yín ẹ̀yin kọ́mítì tẹ̀ ẹ̀ tara yín jọ sí mọ́ṣáláṣí ikọ́ ọmọ sọ̀la ìrun la ní ẹ̀wá kí mọ́ṣáláṣí ẹ̀wá ṣàbójútó mọ́ṣáláṣí kọ́kàn àwọn àlejò tó fẹ́ máa tibò míì wá kọ́kàn wọn lè máa balẹ̀
kí ìmáàmù yìí lè máa kírun pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ kí wọ́n máa kírun pẹ̀lú òfòyà wípé ṣé wọn ò ti dá nǹkan sí ìmúbàrí báyìí ṣé wọn ò ti dá nǹkan kalẹ̀ báyìí nísìn. innama ya'muru masajida Allahi man amana billahi wal yawmil akhir. àwọn tó bá gbọ́ Ọlọ́run ọba gbọ́ la gbọ́dọ̀ máa bá ń lé Ọlọ́run tá à ń pè ní mọ́ṣáláṣí àwọn tí wọ́n ń retí pé ẹ̀san tàwọn àlìkíyàmọ̀ làwọn ti fẹ́ gbà àwọn la gbọ́dọ̀ máa rí mọ́ṣáláṣí sàwáwò wá kírun bẹ́ẹ̀ ni sàwáwò bẹ̀ ló ń gbé ni sàwáwò ará àdúgbò ni ẹni ìrìn àjò ló ka ẹ mọ́ bẹ́ẹ̀ ni jẹ́ nìkan tó ní ìgbàgbọ́ pé Ọlọ́run bẹ́ẹ̀ á sì láyé. wa ata zaka. tó jẹ́ àwọn kan tó jẹ́ pé owó ọwọ́ wọn náà fẹ́ máa ná sí mọ́ṣáláṣí ata zakata àwọn tó fẹ́ máa yọnu wọn fi yọ zaka pé tó lágbájá wọ́n gba zaka tiẹ̀ lágbájá wọ́n gba zaka tiẹ̀ lágbájá sàárà tiẹ̀ ni àwọn èèyàn bẹ́ẹ̀ là ń fẹ́ kí wọ́n máa lo mọ́ṣáláṣí. walam yakhsha illa Allah. tó ṣe gbogbo ohun tán bá fẹ́ ṣe báyìí ẹ máa rí i pé wọn ò bẹ̀rù ẹnìkankan àfọlọ́hun eléyìí ń jẹ́ ti àwa àfáà tá fẹ́ máa ṣe wáàsí ní mọ́ṣáláṣí Allahu akbar. ká máa ṣe wáàsí wa ká máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ká máa pèpè sójú ọ̀nà Ọlọ́run Ọba lérí pé àbẹ̀rù ẹnìkan ju Ọlọ́run Ọba lọ ká má páyà olówó ká má páyà ọlọ́lá ká má páyà ìjọba ìlú á fún wọn lọ́wọ́ á tẹríba fún wọn á sì máa yé wọn fún wọn ṣùgbọ́n ká má páyà wọn fi máa dérí ọ̀rọ̀ Ọlọ́run. walam yakhsha illa Allah. a gbọ́dọ̀ torí ẹnikẹ́ni wípé afẹ́ rówó gbà lọ́wọ́ ẹ̀ afẹ́ rí ọlá gbà lọ́wọ́ ẹ̀ afẹ́ jẹ́ èèyàn lọ́dọ̀ ẹ̀ kó máa pọ́n alẹ́ kó máa gbé aga àwọn máa dérí ọ̀rọ̀ Ọlọ́run Ọba kodò Ọlọ́run ní walam yakhsha illa Allah. àwọn tó fẹ́ máa lólé Ọlọ́run ni sàwáwù ìmáàmù ni sàwáwù akọ́wọn ẹlẹ́kọ̀ọ́ níbẹ̀ ni gbogbo àwa tá a bá fẹ́ máa lo mọ́ṣáláṣí ká jẹ́ nìkan tá ká gbọ́kàn wa fọ́lọ́hun pé ntọ́lọ́hun bá ṣe lọ́lọ́hun bá ṣe n tó bá dáa fún wa níbẹ̀ ó wọ Ọlọ́run ni bó bá rí bákan fún wa níbẹ̀ ó wọ Ọlọ́run bá ní ṣùgbọ́n ká má páyà Ọlọ́run kó jẹ́ pé èèyàn lá máa páyà èèyàn lá máa bẹ̀rù èèyàn ní lá máa tẹ̀lé tó bá sọ láàmọ̀ fìdérí ọ̀rọ̀ Ọlọ́run bá kóró Ọlọ́run irú àwọn àbẹ́ àwọn ọmọ mọ́ṣáláṣí. fasa ulaika yakunu minal muhtadin. gbogbo orú àwọn ìran tá a ka wọn yẹn dájúdájú pẹ̀lú ògo Ọlọ́run tán bá mú lórí pé Ọlọ́run la bá lọ Ọlọ́run la fẹ́ lọ sí níbẹ̀ Ọlọ́run là ń wà lọ́bẹ̀ tán bá mú bẹ́ẹ̀ Ọlọ́run dájúdájú á ṣamọ̀nà wọn o á ṣamọ̀nà wọn gbogbo tán bá ṣe báyìí yóò sì máa bọ́ sí mọ́ṣáláṣí gbogbo orú wọn bá wà àwọn kọmítẹ́ tí ń ṣe tọ́lọ́hun ìmáàmù tí ń ṣe tọ́lọ́hun àwọn dàdá tí ń ṣe tọ́lọ́hun àwọn tó akírun tó jẹ́ pé tọ́lọ́hun ni wọ́n bá wá ẹ rí i pé mọ́ṣáláṣí irú wọn báyìí yóò máa ní ìlọsíwájú ni kò ní sédè yòdè kò ní síjà àánú Ọlọ́run sì máa wá láti ọ̀nà kọ́nà bá gbogbo wọn ní mọ́ṣáláṣí náà. fafi hazihil ayatil karimati. tábà wo àyà tá a kà yìí. shahadatun azimatun ja'at min indillah. tábà farabalẹ̀ dáadáa tábà wo àyà yìí a rí pé fúnra Ọlọ́run ló jẹ́rìí àwọn tó fẹ́ máa ṣàlọ́ mọ́ṣáláṣí fúnra Ọlọ́run ló fọwọ́ ìjẹ́rìí sọ̀yà fún gbogbo àwọn tá a bá gbé mọ́ṣáláṣí pé irú àwọn tá a fẹ́ bá mọ́ṣáláṣí ni wọ́n gbọ́dọ̀ jẹ́ nìkan tí ó ní ìmánì wọ́n gbọ́dọ̀ jẹ́ nìkan tí ó máa kírun wọ́n gbọ́dọ̀ jẹ́ nìkan tí ó máa gbààwẹ̀ wọ́n gbọ́dọ̀ jẹ́ nìkan tí ó máa yọ zaka wọ́n gbọ́dọ̀ jẹ́ nìkan tí ó máa ní sùúrù láàrin ara wọn fún gbogbo òde kékèké tí ó máa dé fúnra Ọlọ́run ló jẹ́rìí wọn nínú àyà náà. shahadata bil imani li ammari li masajidin. Ọlọ́run ní ẹ̀rí pàápàá nì àfa àwọn onítẹ̀fsírì àyà yìí ó ń sọ wọn pé tá a bá wọnú àyà náà dáadáa a rí wípé ẹ̀rí látọ̀dọ̀ Ọlọ́run ọba ló wá fún gbogbo àwọn alo mọ́ṣáláṣí lérí ẹni tí ń kọ́ mọ́ṣáláṣí lórí àwọn tó fẹ́ fà á lé lọ́wọ́ látòrí bàbá ìmáàmù tó jẹ́ aṣáájú ní mọ́ṣáláṣí aṣáájú kan oṣù tó jọ̀gá ní mọ́ṣáláṣí nìyẹn tó ṣe pé òun la máa retí ká tó ṣe gbogbo nǹkan pàtó jẹ́ pé tó bá rùkún a lè gbé dìde tó bá lọ sùjádà a lè gbé dìde tó bá wà ní Allahu Akbar tí ò bá tí ì lọlẹ̀ a lè gbé dìde òun lọ lọ́hùn fi ṣaṣíwájú mọ́ṣáláṣí gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ gbọ́dọ̀ dá ṣe lẹ́yìn rẹ̀ ẹ gbọ́dọ̀ máa gbọ́dọ̀ kọjá lórí ẹ̀ gbogbo orú àwọn tó bá gbà bẹ́ẹ̀ tán pa ara wọn pọ̀ Ọlọ́run jẹ́rìí wọn sún àyà náà wípé àwọn náà lẹ́ni tó ní ìgbàgbọ́ òdodo níwájú Ọlọ́run. wa man lahu bil imani faqad aflaha wa faza. gbogbo ẹni tó bá ní ìmánì tó ṣe pé fún Ọlọ́run ọba ló jẹ́rìí ìgbàgbọ́ rẹ̀ wàkọ́dí fáázà ó ti jèrè wàkọ́dí afúláhà ó sì ti ṣoríire pàtó ẹgbẹ́ ọba tó láyé náà ló mọ wájú wa ló mọ ẹ̀yìn wa ló mọ kọ̀rọ̀ wa ló mọ gbangba wa ó mọ̀ tún wa ó mọ̀ sí wa ó wá jẹ́rìí wa yìí gbogbo ẹni tọ́lọ́run bá jẹ́rìí bẹ́ẹ̀ pé lágbájá mo jẹ́rìí ẹ oníwà báyìí ni ẹ oníṣẹ́ báyìí ni ẹ onígbésẹ̀ rẹ ni ẹ fàkọ́dí fáázà wa afúláhà ó ti jèrè ó sì ti ṣoríire. فكيف الخال والشهادة بالإيمان جاءت من عند الله خير
شاهدين. ta ló mọ ní jẹ́rìí tó Ọlọ́run talẹ̀ tó mọ ní jẹ́rìí tó Ọlọ́run ọba tó mọ̀ kọ̀kọ̀ tó mọ̀ gbangba ló jẹ́rìí àwọn tó fẹ́ máa lo mọ́sálásí lérí gbogbo májẹ̀mú tá a kà kalẹ̀ wọ̀nyí tí àwọn bá ń tẹ̀lé gbogbo májẹ̀mú tá a kà kalẹ̀ tó ń kírun rẹ̀ nítorí tọ́lọ́run ní mọ́sálásí tó ń gbààwẹ̀ ní mọ́sálásí nítorí tọ́lọ́run tó ń yọ zàká nítorí tọ́lọ́run tí ń sọ̀rọ̀ rẹ̀ jáde nítorí tọ́lọ́run gbogbo wáàsí tí bá ń ṣe kò ṣe nítorí èèyàn kò torí ẹ̀yìn kán lè yí kán lè máa kígbe rẹ̀ kán lè máa gbógo fún ohun tó ń sọnù sí àwọn èèyàn ní ń gbé jáde ohun tó ń dàrí sí àwọn èèyàn ní ń ṣàlàyé ìmọ̀nà táwọn èèyàn ò mọ̀ ní ń gbé jáde talent tó lè jẹ́rìí irú àwọn èèyàn bẹ́ẹ̀ tó kọjá Ọlọ́run ọba tó mọ̀ kọ̀rọ̀ wa tó mọ̀ níyàn wa tó mọ̀ gbogbo ìgbésẹ̀ wa tá à ń gbé ní kọ̀rọ̀ àti ní gbangba ó tó ní jẹ́rìí ó sì tó ní dùnnú. wa asdaqul qailin. èyí tó tún mọ òdodo ọba tó mọ òdodo tí ń jáde lé gbogbo ẹlẹ́nu òdodo kọ̀ọ̀kan talent tó lè jẹ́rìí èèyàn tó tó ọba bẹ́ẹ̀. ولنتأمل أيها الأخوة كيف تتم إمارة المساجد. gbogbo ẹ̀yin èèyàn wa báwo la ṣe máa ń wá ṣe àlọ́ báwo la ṣe máa ń wá lò mọ́ṣáláṣí tá a fi gbà pé àwọn alágbájá ń lo mọ́ṣáláṣí dáadáa báwo la ṣe ń lò àwọn iṣẹ́ wo la máa ṣe níbẹ̀ tá a bá farabalẹ̀ dáadáa tá a ronú sẹ́yìn a ti ka púpọ̀ sẹ́yìn nínú àwọn wàásù wa tó kọjá ṣùgbọ́n níbi tá a fẹ́ dé yìí wọ́n tún fẹ́ rán wa létí àwọn iṣẹ́ wo la máa ṣe ìgbésẹ̀ wo la máa gbé tá a fi mọ̀ pé mọ́ṣáláṣí tọ́lọ́run bá ní ká lò mọ́ṣáláṣí tá a ní ká kọ́ àwọn nǹkan báyìí ló yẹ ká máa ṣe níbẹ̀ òun náà lábẹ́ mẹ́nubà yìí. inna imarata tani amrayni la thalitha lahuma. káwọn máa lo mọ́ṣáláṣí àbí ká kọ́ mọ́ṣáláṣí àbí ká máa lọ ká máa bọ̀ lójú ọ̀nà mọ́ṣáláṣí nǹkan méjì ni kò pé kẹta. al-awwal. àkọ́kọ́ ọbẹ̀. wa huwa azka wa anfa wa ajda fi hayati kulli muslimin sagirin aw kabirin. àkọ́kọ́ nínú lílo mọ́ṣáláṣí. azka. iṣẹ́ tá a fẹ́ máa ṣe ní mọ́ṣáláṣí tó dáa jù. wa anfa. tó sì ṣàǹfààní tó sì fúnni níyì tó sì gbéni ga nínú gbèsè ayé ọmọ mùsùlùmí yányán. sagirin aw kabirin. ní kékeré wa là ń lọ mọ́ṣáláṣí ni aw kabirin. àbágbà wa là ń lọ mọ́ṣáláṣí. aw ganin. torí gbogbo wa náà ni alẹ́tọ̀ọ́ ká lọ mọ́ṣáláṣí àtọmọ ọwọ́ àtọmọ ẹsẹ̀ àtolówó àti tálíkà àtọkùnrin àtobìnrin gbogbo wa náà la alẹ́tọ̀ọ́ ká máa lọ mọ́ṣáláṣí kí ló wúlò fún wa jù kí ló ṣe wá láǹfààní jù kí ló fún wa ní ìjò níbẹ̀. innahu ta'ahuduha bisolati. ohun tó yẹ ká bá lọ́dọ̀ gbogbo tí wọ́n fẹ́ wà ní mọ́ṣáláṣí asọ́látù kó jẹ́ nìkan tó ń gbé ìrun kíkí ló bá lọ bẹ̀. wa zikiri. azikiri ló bá lọ bẹ̀. wàlúwàásù wàlú-irishad. wáàsí ló bá lọ bẹ̀. jama àwọn tá à ń ṣe mọ́ṣáláṣí là ń kà fún wa nìyẹn. Allahu Akbar. mọ́ṣáláṣí ṣe ilé ọjà. pípọ̀ nú àwọn èèyàn ni wọ́n sọ mọ́ṣáláṣí ilé ọjà. ẹlòmíì ń ta kìrìdì níbẹ̀. ẹlòmíì ń ta gbàdo níbẹ̀. ẹlòmíì ń ta kankan níbẹ̀. gbogbo ohun tẹ́ ń ṣe mọ́ṣáláṣí yẹn kì í ṣàyè ẹ̀ àfáà ló jẹ́ ni ìmámù ló jẹ́ ni dàdá ni ló jẹ́ ni gbọ́jà rẹ̀ jáde kó mọ́ṣáláṣí wá ṣọ́ọ̀bù sáwọn ṣọ́ọ̀bù tó wà ní mọ́ṣáláṣí kó máa tajà níbẹ̀ àmọ́ kó jẹ́nu mọ́ṣáláṣí gangan ló jókòó sí ló wá ń ṣe tọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ níbẹ̀ ta'ahudu ha bi sọláàtì ní tó fẹ́ máa ṣe mọ́ṣáláṣí ni pé máa lọ kírun níbẹ̀ wà zikiri kó máa lọ pèrè ọlọ́wọ́n ọba níbẹ̀ wàlúwàásù wàlú-irishad. kó sì máa lọ gbọ́rọ̀ ọlọ́wọ́n ọba níbẹ̀ kó sì máa lọ sọ̀rọ̀ ọlọ́wọ́n ọba níbẹ̀ méjì náà ni nínú pé kó máa sọ̀rọ̀ ọlọ́run nínú pé kó máa ṣe kí ni o kó máa gbọ́rọ̀ ọlọ́run òun la fi ṣe mọ́ṣáláṣí. wà nàwáfílì. náfìlà dọ́wọ́ rẹ níbẹ̀. wà lìtìláfì ilayha. ní àdáyé lè maktuba. kó sì máa wá lọ kó máa bọ̀ kó máa lọ kó máa bọ̀ òkè àyílà ó padà òkè àlásàrì ó padà òkè magrebi ó padà ń tá a ṣe mọ́ṣáláṣí fún nìyẹn má sọ bẹ́ẹ̀ di tó wà jókòó pa síbẹ̀. wà hubbuha hubban safiya. kò sì wá nífẹ̀ẹ́ mọ́ṣáláṣí tó bá ń lọ nífẹ̀ẹ́ mọ́ṣáláṣí tó bá ń lọ ìyẹn gangan lọ̀rọ̀ mọ́ṣáláṣí yẹn bá ń lọ ìyẹn mọ́ nífẹ̀ẹ́ rẹ ní gbogbo ohun tó o ní ló fi bá mọ́ṣáláṣí náà ṣe gbogbo ohun tó o bá ní lálàáfíà nímọ̀ lówó nílàákàyè lọ́gbọ́n ni o máa fi bá mọ́ṣáláṣí náà ṣe ìyẹn ni o máa túmọ̀ pé o fẹ́ wọn mọ́ṣáláṣí tó ń lọ àmọ́ ń lọ mọ́ṣáláṣí kan ìmáàmù bẹ̀ ọ̀tá rẹ ni gbàdánì bẹ̀ ọ̀tá rẹ ni àwọn jàmáà bẹ̀ ọ̀tá rẹ ni bó bá wà wọ̀ ọ̀ ní wọ́n fẹ́ kára ẹnìkan kàn ọ́ ò ní fẹ́ kára ẹnìkan kàn ọ́ tàbí tó bá tẹ́ kalẹ̀ tá bá pe sáfù táyè bá kàn wípé ká ń gbẹ́sẹ̀ ṣe tàbí yẹ
ó máa wá ká sérí ìra wọn Allahu ó Akbar. ní fẹ́kẹ́lù mi gbẹ́sẹ̀ sí ó fẹ́ràn mọ́sáàsì tó ń lọ Allahu Akbar. kí wọ́n lè Allahu Akbar. ẹnìkan ọ̀pẹ́ mọ́sáàsì tó là sí nígbà tí wọ́n wá ṣe báyìí máa èèyàn wá wà kó bò ha mọ́sáàsì yẹn bá ń lọ èèyàn gbọ́dọ̀ ṣe kíni èèyàn gbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ ìfẹ́ tí wọ́n ń bẹ ní mọ́sáàsì ni pé gbogbo ohun tí wọ́n bá ń ṣe mọ́sáàsì náà ń bẹ tó bá ti jẹ́ lérè lánàá tọ́lọ́hun tànábì wa Muhammad Sallallahu alaihi wasallam. ó máa bá wọn ṣe ni ó sì máa fẹ́ràn wọn ni ó sì máa ràn wọ́n lọ́wọ́ ni ó sì máa ṣàgbéga fún wọn ni. wàlìkìyàmù alánàzọ́bàtìyà. mọ́tà tó bá wà ń lọ abẹ́ ètò tiẹ̀ lọ gan tó bá ti jẹ́ mọ́ṣáláṣí alìkìyàmù alánàzọ́fàtìyà báwo ni mọ́ṣáláṣí náà ò ṣe ní dọ̀tí báwo ni ò ṣe ní rùn àwọn ilé ìtọ́ bẹ̀ àwọn ilé ìgbẹ́ bẹ̀ gbogbo eré ẹni mọ́ṣáláṣí ìdọ̀tí ò gbọ́dọ̀ bá ibẹ̀ láti kí gbogbo àwọn ọlọ́lá tí wọ́n gbéra wọn kalẹ̀ pé mọ́ṣáláṣí tẹ bá fẹ́ fọ̀ á máa náwó ẹ̀ wọ́n ra nǹkan olóòórùn wọ mọ́ṣáláṣí wọ́n rọṣẹ wá wọ́n ra àgbálẹ̀ wá wọ́n ra gbogbo ohun tí mọ́ṣáláṣí òfin ní dọ̀tí á kí gbogbo wọn tán gbéra wọn kalẹ̀ bẹ́ẹ̀ kó rọrùn ìtọ̀ gbogbogbò ẹ̀yin lẹ́ ń fọ̀ ìtọ̀ gbogbogbò ẹ̀yin lẹ́ ń fọ̀ ìfẹ́ríbalẹ̀ gbogbogbò ẹ̀yin lẹ́ ń fọ̀ oníkárápá ẹni tí ò gbádùn àwàtọ́ dàdá ń dìdí gbogbo wọn mọ̀ wá datọ̀ wọn sẹ́rẹ̀ àwọn tàpí ẹ̀sìlẹ̀ dìde ẹ̀ ń fọ̀ nàzọ̀ fàtò ha ń ta abẹ̀ wá pé ká máa lọ ṣe ní mọ́ṣáláṣí nìyẹn ó yẹ ká rà àwọn tí ó máa ṣe ó yẹ ká róbìnrin tí ó máa ṣe ó yẹ ká rọ́kùnrin tí ó máa ṣe ó yẹ ká rọ́mọdé tí ó máa ṣe àwọn iṣẹ́ tó tọ́ ní mọ́ṣáláṣí nìyẹn. wà naziru ilayha nazara takubin. ó máa wá wo mọ́ṣáláṣí ẹni wíwo tìfẹ́ wíwo tìfẹ́ ni pé tán bá sọ pé owó náde wà nù ẹni tí ó san tán bá sọ pé tó ara ẹnìkan ò yá náà wọn tí mo tó mọ́ṣáláṣí ìmáàmù ló ṣàárẹ̀ ni dàdá ni ló ṣàárẹ̀ ni afá mọ́ṣáláṣí kan ló ṣàárẹ̀ ni àwọn ìyá tí ń tọ́jú mọ́sáàsì kan ló ṣàárẹ̀ ni nazọ́rọ̀ ilé ha nazọ́rọ̀ hubbu máa fi ojú ìfẹ́ fi wò wọ́n má máa fojú pé ó pẹ́ kán tó kú báwọn bá kú kú àkútú rẹ lùmí ìkànnì ẹ má lọ mọ́sáàsì gbélé ẹ aláìda èèyàn ni ẹ àfẹ́rù yín báyìí mọ́sáàsì o. wa itminani ala buyutullah. kó máa lọ bẹ̀ nílò ti fọkànbalẹ̀ ìpele tá a lọ yìí ilé ọlọ́run ọba ní nǹkan kan kì í ṣèyàn nílé ọlọ́run ṣe bọ́lọ́run bá sọ wa nílé ńlá lọ́n pé ọmọ ń dákàlà kana amina gbogbo tó bá wọlé wa tó jẹ́ ti haramu maka ta wà yìí ẹ rí i pé ó ti dẹni ìfọ̀kànbalẹ̀ náà ni gbogbo alálàájì tó bá lọ sí maka ẹ rí i pé tá a bá ń bọ̀ láti ilé tá a bá wọ haramu báyìí lẹ́ẹ̀kan náà ìfọ̀kànbalẹ̀ kan wọ́n ń dàbò yàn wùyí lẹ́ẹ̀kan fẹ́ tó wá lákèésí ni o tára ó sì tutù lẹ́ẹ̀kan náà ẹ̀rí bẹ́ẹ̀ yóò máa wo kàábà ránṣẹ́ lọ́wọ́ inú máa dùn pé ṣé tí máa wò ní tv náà ni mo fẹ́ lọ gan ní báyìí ọ̀ndàkálà o kana amina. máa wọ mọ́ṣáláṣí àdúgbò rẹ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ má gbógun lọ kó lọ fi ká wọn mọ́bẹ̀ má gbé nǹkan burúkú lọ dàkálẹ̀ pípọ̀ nú àwọn ìmáàmù mọ́ṣáláṣí náà ti kàgbákò wọ́n da nǹkan sẹ́rí múbàrí fẹ́ lómi kódà wọ́n gbé ìwẹ̀ burúkú wọn lọ wẹ̀ sẹ́rí múbàrí fún ìmáàmù mi lájà tí wọ́n bẹ̀rẹ̀ àmọ́ ọlọ́run ọba tó da gbogbo ẹni tó bá dán ìdánkùdánwò yóò padà rírì kúrì. Allahu Akbar. gbogbo ẹni tó bá gbégbé kúgbé wọn mọ́ṣáláṣí ọlọ́run máa ń padà dàálé wọn lórí. Allahu Akbar. ẹni bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ wọlé ọlọ́run ẹ wọ bẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ẹ wọ bẹ̀ pẹ̀lú ìdùnnú kẹ́ ẹ máa mọ̀ pé ilé ọlọ́run ọba lẹ̀ ń lọ wọ̀ kì í ṣe ńlẹ̀ bàbá ńlá ẹnìkan ilé ọlọ́run ọba tó pàṣẹ fáyé tó pàṣẹ fọ́run tó mọ kó wá lọ́tọ̀ọ̀tọ̀ ilé ẹ̀ là ń lọ wọ̀. fiha yad'i wa yu'badu. ibẹ̀ náà la ti ń pe ọlọ́run lérí gbogbo òṣòro tá a bá ní ibẹ̀ náà la gbé ń jọ́sìn fọlọ́hún lérí gbogbo àṣẹ tọ́lọ́run bá pa wá mọ́ṣáláṣí la ṣe níbẹ̀ o kò síbì kan tó tún láyè bẹ́ẹ̀ tó kọjá mọ́ṣáláṣí. wa yusabbihu lahu. ibẹ̀ náà la ti ń ṣàfọ̀mọ́ ọlọ́run níbi gbogbo ẹ̀gbin táwọn aláìmọ́ fi ń kan lọ́hún àwọn tí ń sọ̀sọ̀kúsọ sa ọlọ́run mọ́ṣáláṣí náà láti máa gbọ́nrún bọ́lọ́run kọjá bẹ́ẹ̀ a máa ṣàfọ̀mọ́ fún a máa ṣàgbéga fún ní mọ́ṣáláṣí ayé iṣẹ́ tá a fẹ́ máa lọ ṣe ń bẹ̀ ni ẹ̀. Qala ta'ala. bẹ́ẹ̀ bá fúnra rẹ̀ ti sọ fi buyutin adhina Allahu an turfa wa yudhkara fiha ismuhu. ọlọ́run ní ilé pọ̀ lórí ilẹ̀ àmọ́ lé tèmi ọlọ́run bá yọ̀ǹda pé kẹ́ ẹ máa gbé mi ga níbẹ̀ kẹ́ ẹ máa porúkọ mi ń bẹ̀ kẹ́ ẹ máa ṣàpọ́nlé mi ń bẹ̀ nínú àwọn ilé tó wà lórí ilẹ̀ náà ni àwọn mọ́ṣáláṣí kò bá wa kéré bí ilé ẹyẹ gẹ́gẹ́ bí ànábì ṣe sọ fún anu hadith kan pé man bana lillahi baytan kamasqitat ẹ̀dùbẹ́ ànábì lẹ́ni tó bá kọ́ mọ́ṣáláṣí kódà kó kéré bí ilé tẹ́yẹ ń sápamọ́ sí ti ń yé sí tó bá lọ jẹjẹ tí ń sápamọ́ sí ànábì kan fi ṣàpèjúwe ni o kò dá mi lé mọ́ṣáláṣí kúròwò kan bẹ́ẹ̀ lè gbà yẹn bó bá ṣe wá kéré sí bó bá ṣe tóbi tó lérí àníyàn pé mo fi ṣe lé ọlọ́run
àlìjánà lọ́lọ́run pèlè ẹni tó bá pèlè ẹni tó bá kọ̀ gbogbo ẹni tó bá wá ń kó àwọn ìwà tá a kà wọ̀nyí tí ń lọ yan náfìlà níbẹ̀ pẹ̀lú ohun tó kọ wọ́n jọ máa gbalada ni tí ń kírun bẹ̀ tí ń lọ tí ń bọ̀ ń bẹ̀ pẹ̀lú ẹni tó kọ wọ́n jọ máa gbalada ni. fi buyutin adina Allahu an turfa wa yudhkara fiha ismuhu. ọlọ́ni àwọn ilé kan ń bẹ lórí ilẹ̀ ẹ̀ṣà alẹ́ ni wọ́n jẹ́ nú àwọn ilé ọlọ́run tá a yọ̀ǹda fọ́mọ èèyàn wípé ká máa lọ gbọ́ Ọlọ́run ọba níbẹ̀ ga níbẹ̀ ká sì máa lọ perúkọ Ọlọ́run ọba níbẹ̀ ká máa bẹ Ọlọ́run ọba níbẹ̀ tán bá ti ń bẹ Ọlọ́run sì máa gbàdúrà wọn lẹ́ẹ̀kan náà. yusabbihu lahu bil-ghuduwwi wal-asal. tí wọ́n máa lọ ṣàfọ̀mọ́ Ọlọ́run ọba níbẹ̀ ní àfẹ̀mọ́júmọ́ al-ghuduwwi láfẹ̀mọ́júmọ́ nìyẹn àsùbá àtọ̀sán àtàṣẹ́lẹ̀ wálé àsọ́ọ̀l àtàṣẹ́lẹ̀ àtàlẹ́ wọ́n máa lọ ṣàfọ̀mọ́ Ọlọ́run ọba níbẹ̀. rijalun la tulhihim tijaratun wala bay'un an dhikrillah. Ọlọ́run láwọn olè fẹ́ máa bá níbẹ̀ àwọn náà ni àwọn géńdékùnrin rijalun lọ́kùnrin wọn lóbìnrin wọn owó ṣíṣe òjò wọn lójú kátàkárà pàtàkì lójú wọn ká má lè máa lọ sin Ọlọ́run ọba ká má lè máa lọ ṣàfọ̀mọ́ Ọlọ́run ọba ní mọ́ṣáláṣí wọn ò pàtàkì ẹ̀ kògó lójú wọn tó kákíhùn kátàkárà kò gba Ọlọ́run kò gba àrùn kíkí lọ́dọ̀ wọn kò gba azíkiri lọ́dọ̀ wọn azíkiri láyé ẹ̀ ó sì lágo ẹ̀ lọ́dọ̀ wọn tá bá ti pẹ̀rùn báyìí lẹ́ẹ̀kan náà wọ́n sì dìde àwọn ìlú tí Islam jókòó sí dáadáa wàláì ẹ bá débò mímọ̀ àtàwọn pẹ̀lú àmọ́ ti ṣọ́ọ̀bù wọn lọ kírun ni wọ́n lọ sọ pé Ọlọ́run là á pè náà ká tó wá máa sọ táyé àwọn Ọlọ́run bá ròyìn sínú àyà ìpè rijalun la tulhihim tijaratun wala bay'un an dhikrillah. wa iqamis salati wa ita'iz zakat. kò gba pípé Ọlọ́run ọba lọ́dọ̀ wọn tán bá ti wọ mọ́sálásí ìrun ni wọ́n sì yọ̀tọ̀wọ́ wọ́n gbé kalẹ̀ ìwọ gbà ọlá Ọlọ́run ni gbogbo àjọ ń jẹ Ọlọ́run gbé agájú ra wa lọ ìwọ gbà wọ́n ní gbogbo orú àwọn èèyàn bẹ́ẹ̀ dájúdájú Ọlọ́run bá máa ṣàpọ́nlé wọn. yakhafuna yawma tataqallabu fihi al-qulubu wal-absar. èsè kí ló dé tán fi ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń bẹ̀rù ọjọ́ kan ní inú àwọn ọjọ́ tó lágbára ń tà lọ ṣe ní mọ́ṣáláṣí la gbọ́ yẹn jàmá lọ́kùnrin wa àti lóbìnrin wa ká mọ bá ṣe máa lo mọ́ṣáláṣí ń tà fẹ́ lọ ṣe ní mọ́ṣáláṣí òun nìyẹn àkọ́kọ́ nìyẹn ẹlẹ́kejì. الثاني فهو إمارة المساجد إمارة تقوم على الإنفاق من المال. ìlò mọ́ṣáláṣí kejì òun náà ni kéèyàn dúró wípé gbogbo ohun tó bá ti jọ mọ́ náwó gbogbo ohun tó bá ti jọ mọ́ náwó èmi wà tí màá ṣe òun ò ráyè láti lọ jẹ ìmáàmù níbẹ̀. Allahu Akbar. pé àwọn tọ́lọ́run bá yàn níṣẹ́ yẹn ọ̀tọ̀ ni wá Allahu Akbar. kò ráyè láti lọ jẹ ìmáàmù níbẹ̀ kò ráyè láti jẹ dàdánì níbẹ̀ Allahu Akbar. ṣùgbọ́n gbéra ẹ̀ kalẹ̀ ẹ dákun ẹ má ṣàbòsí mi gbogbo gbà tán wá gbówó náwá ẹ má gbé àmọ̀ sán Allahu gbogbo Akbar. gbà tán wá gbówó omi wá ẹ má gbé àmọ̀ sán gbogbo gbà tẹ́ni bá já ń rà mí padà ìkan nìyẹn àbí gbogbo ohun tó bá sán gbogbo ohun tó bá dàrú lára microphone lára gbogbo ohun tí ó jẹ́ kábùkù bá ń síláṣí ẹjẹ́ mọ́mọ́ ìmọ̀ ìyànjú ẹ̀. على وجه البر الذي يريده به المسلم وجه lórí ọ̀nà الله. tí mùsùlùmí ń retí ẹ̀ lọ́dọ̀ àwọn ọlọ́lá lórí ọ̀nà tí mùsùlùmí ń retí ẹ̀ lọ́dọ̀ àwọn tó ní àwọn mùsùlùmí ti ń lo mọ́sálásí tó ṣe pé bẹ́ẹ̀ làwọn gbé ń kírun ibẹ̀ náà gbé ń ṣe gbogbo ẹ̀ àwọn kan wà àwọn ọ̀ráyè yẹn wọ́n wà lórí ìrìn ni tí wọ́n ń lọ ibi tí ìrun bá bá wọn bẹ̀ ni wọ́n ń kí wọn ò ní mọ́sálásí kan lẹ́ṣà ṣùgbọ́n wọ́n jẹ́ kó yí àwọn alo mọ́sálásí pé gbogbo ìgbà tọ́rọ̀ bá kan pa fẹ́ náwó ẹja gbọ́ àmọ̀ ṣe والدار الآخرة. tó fi ń wá ọ̀run làwọn fi ń fi tiwọn wá kì í ṣe pé wọ́n fi ń wá ayé ọ̀run ni wọ́n fi ń wá. وهذا يعني بناؤها كاملا والمشاركة في nígbà بنائها. táwọn wà ní pé tó bá gbọ́ pé wọ́n fẹ́ kọ́ mọ́sálásí ìlú kan wọn á débẹ̀ wọn á kọ́ ní yíyá yìí ní pípé wọn ò ní kọ́ sáàbọ̀ àyùmọ̀ mọ́sálásí ló wà láàbọ̀ ní ti táwọn wáyé tó fẹ́ parí ẹ̀ الله kọ́lọ́ أكبر. wọlá ọ̀kan kan fi tá a dé yìí الله أكبر. gbogbo bá a ṣe ń kígbe pé a fẹ́ tún mọ́sálásí wa fẹ̀ ní ìrákárí akí gbogbo àwọn tó ti dá a lóhùn بني àti kí gbogbo àwọn tó ń dà ní àpá àwọn ń bọ̀ lẹ́yìn الله أكبر. ẹ̀rọ àwọn lọ́wọ́ ká fi ṣe é débi tó yẹ الله. kó fi lè jẹ́ pé tọ̀ èyí yìí náà wà nù tẹ́yìn náà ṣe kì í ṣe pé àti máa kírun bẹ̀ الله أكبر. ṣùgbọ́n gẹ́gẹ́ bí èrò ṣe ń ya síbẹ̀ àgbà á lérò pẹ̀lú àwọn bàbá wípé tó ká tún un ṣe ká fẹ̀ jù bẹ́ẹ̀ náà lọ ká sọ ọ́ di nǹkan gbàlódé nítorí pé tó wà ń bẹ̀ ó ti kọjá bí 50 ọdún الله أكبر. tán ti ń lò bọ̀ nǹkan púpọ̀ ti ń ṣí bọ́ níbẹ̀ ẹ̀rí bẹ́ẹ̀ gbogbo àwọn tó bá gbéra wọn kalẹ̀ bẹ́ẹ̀
wípé àwọn fẹ́ máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ àwọn náà wà nú àwọn tọ́lọ́run bá ń ròyìn nú àyà tó kọjá. wa ta'miruha ta'miran saliman min ghairi israf. wọ́n wá débẹ̀ wọ́n na owó yìí níná tí ò ní kó wàhálà bá wọn níbi tí wọ́n ná wọ́n kùn ṣe wọ́n kùn lọ́dà wọ́n lẹ́ kàró sí wọ́n ra àwọn nǹkan tó da sí mọ́ṣáláṣí yẹn tí ò ní jẹ́ nǹkan kan tí ó kó parun bá àwọn náà tán máa lọ kábàámọ̀ tán bá délé. bila alwani wa zaharif. níbi kúnkún rẹ̀ pé kán yáyí mọ́ṣáláṣí wa zaharif àbí kán ṣọ̀ṣọ́ tó dáa fún kò léèwọ̀ ní Islam ṣùgbọ́n kó má kọjá àlà. wal mazahir. ẹ̀rì kí àwòrán mọ́ṣáláṣí kó dáa kò léèwọ̀ kò bá nǹkan kan jẹ́ ṣùgbọ́n ká má ṣe é ṣe kó wáyá kó tún di pé yéè kàró mo lẹ́sí mọ́ṣáláṣí ni wàhálà dé mọ́ṣáláṣí mo kùn lọ́dà lówó mi tán ẹnìkan ọ̀ràn ẹ̀ o Allahu akbar. ẹnìkan ọ̀ràn ẹ̀ o ẹ bá ti kọ́ ẹ bá ti rábì táwọn kírun táwọn gbàwẹ̀ tó èyí náà ó ti lọ dáadáa. ọlọ́run ó gbà wọlé bẹ́ẹ̀. fajazallahu jami'a mu'amirina limasajidi khairal jaza. lọ́kàkà àfi tá a wá dé nì gbogbo àwọn tí ń kọ́ mọ́ṣáláṣí ni àwa ìmáàmù bẹ̀ ni àwa dàdánì ni àwa kọmitẹ́ ni gbogbo àwa tí a dóńdó wípé ilé ọlọ́run ọba ò ní tẹ́ ilé ọlọ́run ọba ò ní kábùkù ilé ọlọ́run ọba ò ní ṣá yóò máa ga sí ni ẹ̀san tó tóbi kọ́lọ́run máa san gbogbo ayányán. Qala ta'ala. ọlọ́run bá ń sọ báyìí fún àánú Al-Qur'ani. wa man ya'mal minas salihati min dhakarin aw untha. gbogbo ẹni tó bá gbé dáadáa kan ṣe ní dáadáa tọ́lọ́run ọba yọ́nú sí tó sì dùn mọ́ àwọn tó ṣe é fún lọ́kùnrin ni lóbìnrin ni lọ́mọdé ni lágbà ni. wa huwa mu'minun. ó sì jẹ́ nìkan tó ń bẹnu àwọn àjọ la ilaha illallah. fa ulaika yadkhuluna al-jannata wala yuzlamuna nakira. ọlọ́ni wọn àlìjánnà náà nílé wọn ara ẹni bàbá wa gbé kalẹ̀ yìí bàbá wa Alhaji Abdulrazak àti gbogbo ọmọ bàbá rẹ̀ wọ́n ronú òpé tó kò yẹ ká fi àwọn èèyàn sókùnkùn kò yẹ káwọn èèyàn mọ̀mọ́ ti ń lọ ní Islam wọ́n wá gbé odidi ilé kalẹ̀ wọ́n ra mọ́ṣíìnì sí wọ́n gba àwọn òṣìṣẹ́ síbẹ̀ àwọn àfáà wa ń lọ wọ́n ń bọ̀ wípé tọ́ èyí la ní nímọ̀ àwọn ń ná owó àwa sì ń ná mọ̀ àwọn tí ń gbọ́ náà wọ́n ná àsìkò wọn láti lè máa gbọ́rọ̀ Ọlọ́run ládá tìyàntìyàn yín bẹ fún gbogbo wa àwọn bàbá wa tó gbélé kalẹ̀ Ọlọ́run mọ́ bọ̀lá wọn jẹ́ àmín Ọlọ́run mọ́ dọ̀rọ̀ wọn rú àmín wọ́n jẹ́ kán máa padà sí ìgbàlódé àmín àwọn abanijẹ́ àwọn adanilọ́rọ̀ rú àwọn alákòóbá lọ́kùnrin àti lóbìnrin mọ́jà ara ìlara àmín àtòun àti gbogbo àwọn bàbá rẹ̀ yányán àti gbogbo àwọn náà tá ń tilé wá tá ń tọ̀nà wá sọ̀rọ̀ Ọlọ́run àti gbogbo àwọn tí ń gbọ́rọ̀ wa mọ́kúrò ẹ̀mí wa mọ́dọ̀ ọ̀rọ̀ wa rú àwọn ọmọ ìyá tí ń bẹ Sunna TV níbi tó ń bá a ṣiṣẹ́ Ọlọ́run dákun bá a ṣàbíga fún wọn mọ́jà ń mọ̀ ìyá àárọ̀ mọ́jà ń mọ̀ ìyá ọ̀sán mọ́jà ń mọ̀ ìyá alẹ́ àwọn náà mọ́jà alùgbàdì ayé àtúntò àdúrà ṣe lẹ́ẹ̀kan náà fún bàbá wa Ìmáàmù Ọ̀fà àti kábíyèsí lọ Ọ̀fà àti gbogbo ẹbí ẹ̀rọ ọ̀kín Ọ̀fà yányán lérí oore tẹ kówọ̀lú wa lọ́sẹ̀ tó kọjá ọ̀rọ̀ yín ò ní dàrú ẹni mà padà sí ibú ẹbí náà ò ní dàrú ẹ mà ga sí ni ọmọ ọmọ yè fún yín ọmọ ọmọ yàn fún yín la ilaha illallah gbogbo wa yányán nínú ẹbí kọ̀ọ̀kan ọlọ́mọdé ọ̀rọ̀ wa rú gbogbo mùsùlùmí yányán ní gbogbo àgbáyé ìlọsíwájú rẹ̀ ọlọ́mọṣà máa gbé bá la ilaha illallah. kàkọ́lé Olúwa Allah ká sì tún mójútó Allah ká náwó wá síbẹ̀ ká fi wá ojúre Olúwa Allah la ilaha illallah Allah la ilaha illallah Allah la ilaha illallah la ilaha illallah subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Allahu akbar Allah.